Hey, Ekojumo and Yomokarojere. Good morning, everybody. Good afternoon and good evening. Orúkọ mi náà tó máa yí padà Babaláwo International. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi. Ṣé ilé ayé ó gba ọgbọ́n? Ilé ayé ó gba ọgbọ́n. Ilé ayé gba ọgbọ́n. Ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ń rọ́nà lọ láyé. Kí ni reason tó yẹ pé ìwò fún alára ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ tó rọ́nà lọ? Ṣé ẹnìyẹn ṣé mímọ̀ ṣe ẹnìyẹn ni kì í ṣe mímọ̀ ṣe ẹ kì í ṣe mímọ̀ ṣe ẹ rárá àtọ̀. It's because of ìgbìyànjú ó gbìyànjú ni a máa gbìyànjú ni a máa gbìyànjú ni but ìwọ ojoko wá rí nísìnyí gbà tó bá rí wá rí kókàn máa kọjá lẹ́gbẹ̀ẹ́ ni view ó lọ wà máa ó lọ ṣègùn owó wà máa gbé mọ́ sí ó lọ ṣègùn owó òun fọlá yẹ ṣé oògùn òṣì ló fẹ́ ṣe ni ṣé oògùn òṣì ló fẹ́ ṣe ni a ní kò sáré ò ní sáré a ní kò borí ò ní borí a ní kò sáré sọ̀rọ̀ wọn ní kò ní sọ ò lẹ́sẹ̀ babaláwo ò lẹ́sẹ̀ lọ́láfà ò lẹ́sẹ̀ wòlíì ò lẹ́sẹ̀ pásítọ̀ ò tó lọ chọ́ọ̀chì lọ gbàdúrà kí ni fẹ́ ṣe èké 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 ìsẹ̀ ìgìrìkísí ẹni lọ́wájú òun gbógun tì ẹni lọ́wájú òun gbógun tì ẹni lọ́wájú òun support ẹ̀ kó máa lọ́wájú sí kó náà bá lè rọ́nà lọ kò kàn mí ìwọ ló ṣe ra ẹ kò kàn mí o kò kàn mí kò kàn mí the only thing mo máa sọ fún ẹ ni pé keep pushing keep moving forward by the grace of Almighty. I know God is going to lift you up. Go and do this work. Go and do this work. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi, iṣẹ́ lè we call it ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà. Òlélẹ̀ tá a máa fi rọ́nà lọ́jọ́ Friday la máa ń ṣe. Friday mẹ́fọ̀ only Friday la máa ń ṣe. Only Thursday and Friday la máa ń ṣiṣẹ́ yìí. Thursday and Friday la máa ń ṣiṣẹ́ yìí. Báwo la máa ṣe? Ẹ jẹ́ ká lọ wá ẹyẹ ọ̀kan péré ká fi sínú agbádá tá máa fi jó ọ̀kan ẹ̀dẹ̀ wọn aléwọ́ ọmọ náà bá ti ra òkè ẹlẹ́mí àtúpè mí sìn ẹ̀dẹ̀ wọn aléwọ́ ọmọ ẹ bá ti rí alọ́ wá atari àjà ẹ̀dẹ̀ wọn aléwọ́ ọmọ náà ló máa ti rà àfi sínú agbádá a máa fi méjì papọ̀ ẹyẹ ọ̀bẹ kan atari àjà ẹyọ kan àjò tá bá ti jó tán à ń lọ àdá sínú olóòkan báyìí àbí pépà àbí kárọ́ọ̀sì dáadáa sínú pépà tá bá ti jó tán ká lọ àlọ́ akúná àwọn àdá sínú pépà a máa lọ ra ògiri epo sílẹ̀ alẹ́ la máa ṣe a máa ra ògiri epo sílẹ̀ tá bá ti ra ògiri epo sílẹ̀ a lè ṣe láti 6 o'clock lọ sí aago kékeré bá ṣe ń ṣe nìyẹn so a máa ra ògiri epo sílẹ̀ a máa ra àwòsàn bí kékeré náà a rà sílẹ̀ tó lè gba àkàrà elépo mẹ́ta a máa lọ ra àkàrà elépo mẹ́ta náà àti rà sílẹ̀ tàbá ti rà sílẹ̀ a kó àkàrà elépo yẹn sí orí kíní yẹn orí inú apẹ yẹn a ti lè fi ògógóró ká fi yọwọ́ ọjà kúrò lára ẹ̀ because tọwọ́ kíní tí ìgbà míì kò ń jẹ́ kí nǹkan ṣiṣẹ́ ó máa jẹ́ kíní náà máa jẹ́ kí ọ̀nà ńlá fún yàn ó máa ṣí àyọ̀nù ayé ni èyọ́nù àwọn màmá mi ni èyọ́nù àwọn àgbàlagbà èyọ́nù gbogbo ayé ni káyé ba lè yọ́nù síyàn so because tíyẹn bá ṣiṣẹ́ tíyẹn bá rí èyọ́nù kò dá so báwo máa ṣe kó àkàrà ẹ bá ta dalẹ̀ wà ní òwò ọmọlúwàbí báyìí wà ní òwò ọmọlúwàbí wà á kó kíní àkàrà yẹn kó sínú ẹ̀ tó bá ti kó sínú ẹ̀ wọ́n wá mú wá tẹ kíní yẹn wà á dà sórí bíyà plain sheet báyìí wà á dà sí tó bá ti wà á dà sórí plain sheet báyìí wà á dà sí wà á fẹ́ wà á ti fẹ́ wà á tẹ odò yìí sí ẹ̀wù wà á tẹ odò yìí sí ọ̀sán méjì ètòkè yẹn ọwọ́ méjì báyìí ló máa fi tẹ̀ ọwọ́ méjì báyìí ló máa fi tẹ̀ àwọn ìtókùn ìka ẹyọ ọ̀kan ló máa fi tẹ̀ ọwọ́ aṣàdúrà sí ní òwò yẹn wà á ṣàdúrà sí ní òwò ọmọlúwàbí wà á ṣàdúrà sí ìkan tó fẹ́ àti ìkan tó fẹ́ wà á dà sí ọmọ ìyá mi wà á mọ epo yẹn wà á dà lé lórí àbí kókó mọ epo kò dà lé lórí kò wá sọ wà á da epo yẹn ògèrè epo yẹn dà lé lórí wà á da epo yẹn lé lórí ọmọ ìyá mi ní ìpàtàdúrà wá ṣe kan fún mi ìtúsílẹ̀ ayé ni ajá tó ẹ lé tó bá tó wá ṣe tán kó wá fi kan rí ẹ fi kan ya ẹ fi kan Amẹ́ríkà fàjẹ kó dẹ̀ wá fi kan ẹsẹ̀ that's all kó gbàdúrà sí kó lọ gbé síbi tó bá wù ẹ́ bóyá ìka ló máa gbé sí inú òkè bí i tí gọ́tà bóyá kíní kan kò síbi tó ti gbà ó
kàtórí ọmọ ìyá mi mo fún ẹ ní 3 hours ó kéré jù á gba ẹbọ yẹn wọ́n á gba ìpèsè yẹn á gbà á sẹ́ẹ̀ á gba ìpèsè yẹn but Thursday na Friday iṣẹ́ ìkéré ó kéré but ó dájú iṣẹ́ tó dájú mi ìfẹ́ máa mú iṣẹ́ bẹ́ẹ̀ lẹ̀ mo mọ̀ pé iṣẹ́ àwọn màmá mi ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi o ẹ mọ̀ pé ó ní ẹnikẹ́ni tí ìwọ̀n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nikẹ́ni jẹ́ so we have to support each other so thank you very much God bless you orúkọ mi náà kò yí padà Babaláwo International ọmọ ìyá mi má gbàgbé má kó sọ́wọ́ 419 má kó sọ́wọ́ 419 most of ẹ̀yin tẹ́ ń pè ní 419 kò kàn mí ó pè ní 419 ó pè ní 419 ìwọ ló mọ̀ instead of èyí tó yẹ kó fi ṣe kan kó bá rọ́rọ́ náà lọ òun ló fi ṣe ìrìkísí tó ń dìtẹ̀ ọyàn bó ṣe dìtẹ̀ èèyàn ayé á dìtẹ̀ tiẹ̀ náà àrígbé àṣẹ bẹ́ẹ̀ so nọ́mbà mi lélẹ́yìí 081 I don't have another number except this 2 number 081 222 14891 080 28975341 that's my number that's the only number I have online that's it number lọ kó sọ online kọ̀kọ́ mi o this is my number that's the only 2 number I have online so thank you very much God bless you orúkọ mi náà kò yí padà Babaláwo International thank you ire o.